kó a máa gbowó burújí kàṣámù owó tó ní bùháyà púpọ̀. فإنه ملاقيكم. ẹ dákun ẹ jẹ́ kí ájì wa kàmáàlù dìní kí wọ́n gbọ́ ohun tí mo ń sọ torí tọ́lọ́hún. ثم تردون إلى عالم الغيب والشهادة gbogbo gẹ́gẹ́gẹ́ wa àṣẹ̀ṣẹ̀ mẹ́fà náà ni ó gbẹ̀yìn ẹ̀. فينبئكم بما كنتم تعملون. njọ́ tí Hadija ìyá wa Hadija. إن الموت الذي تفرون منه. ìyàwó ọ̀gá wa Ànábì wa Muhammadu. إن الموت الذي تفرون منه. eléyìí ni ó máa jẹ́ ìtutù ọkàn fún aláàjì wa kàmáàlù dìní. إن الموت الذي تفرون منه. njọ́ tí Hadija kú baba imam tí wọ́n tẹ ìyá ńlá wa Hadija kalẹ̀ báyìí ìyàwó ń ṣe Ọlọ́run. إن الموت ó ń ṣe Ọlọ́run Ànábì wa ń sunkún. الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة ṣé ń gbọ́ wá sí báyìí. فينبئكم بما كنتم تعملون. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìṣẹ́jú méjì náà ni ẹ fún mi kì í dùn mọ́ mi kémi máa sọ̀rọ̀ Ọlọ́run kéèyàn máa rojọ́. إن الموت ta ló sọ fún ọ pé ó sùn ayé lónìí. الذي تفرون منه tó lè máa rojọ́ òun lọ́wọ́ tó فإنه farabalẹ̀ tó lè máa rojọ́ tó ń ro òun náà lọ́wọ́ tátàtà kí ó sì gbé ọ tó sì dèrò kòtò lẹ́nìí. فإنه ملاقيكم. àrífín wa ti pọ̀ jù fẹ́sìn fọlọ́hún fànẹ́bì. فإنه ملاقيكم. kì í sì ṣe bí àwọn tá à ń ṣe wáàsí fún bí èsè bí àwa àfa. Fine. ìjẹkújẹ rí ibú òjà gbádùn ní ń jẹ́ káwọn àwọn tí wọ́n bò yín ní tọ́rọ́kọ́bọ̀ ní ń jẹ́ kán máa fi yín sọlá. فإنه ملاقيكم. bí pásítọ̀ bó tilẹ̀ wù kí pásítọ̀ kéré tó níwájú àwọn ìjọ rẹ̀ àwọn ìjọ dákẹ́ jẹ́ bíi pé kò sẹ́mi lára wọn ni. فإنه ملاقيكم. ìyàwó èèyàn kan ló lọ yìí wọ́n sì ronú kọ́ báyìí pé ìyàwó tiẹ̀ ló kó ọmọ àròjọ bí òkú olókùn. ثم تردون إلى عالم الغيب والشهادة. tí ẹ ṣe kó lọ Canada tí ó padà farabalẹ̀ kì í ṣe kó lọ Canada tí ó padà dé فإنه ملاقيكم. kì í ṣe pé ó lọ London tí ó padà dé فإنه ملاقيكم. ó lọ ìrìn àjò tẹ́ ẹ̀ ní pàdé rẹ̀ mọ́ láyé. فإنه ملاقيكم. ibi òkú náà la wá wà la farabalẹ̀ fọlọ́hún àtàfà àtàwọn tá à ń gbé wá sí. ثم تردون إلى عالم الغيب والشهادة. tálámà tó kù nù wá ní ìsètí ọ̀lọ́. فينبئكم. fọ́tò táyé yìí ó kéré sí fọ́tò yìí táwọn màláíkà ń fídíò wa. فينبئكم بما ẹ̀mí ìyá tó lọ yìí ẹ̀mí tiẹ̀ náà ti sọ̀kalẹ̀ ìwọ ẹni tó serious ìwọ ẹni tí ò serious. فينبئكم بما كنتم تعملون. àfàláwò àní anzilu likabura zawiyan uzaru fala adiri wa ujifa fala adiri fahum akọribi jamba ti kaburi ka anna akọribi lam yarifuni. كان قريبي لو يعرفوني. كان قريبي لم يعرفوني. ibi abománìsìn àmọ́ tẹ́lẹ̀ ni bàbá ń jáde bọ̀ tá a bá jáde tá a bá wọlé ìyàwó Haji Kamali ó pàdé rẹ̀. وما قريبي جنبات قبري. ibi abománìsìn só lè dìde pàdé yẹn kan. وهما قريبي جنبات قبري. èyí tá a wá ṣe fún tí ó jẹ́ ìkẹ́ tí ó jẹ́ ìgẹ̀ àfi ká farabalẹ̀ fún. وما قريبي جنبات قبري كان ìjọ tí ó ń sin Ọlọ́run ìyàwó wọn kú Khadija. كان قريبي لم يعرفوني. ẹ wò yẹn ńlá wa Khadija ẹ wò bó ti ṣe pẹ̀lú ń sin Ọlọ́run Ànábì wa ní feelings ọdún tí
yálà wa Khadija tó kú ọdún náà ni wọ́n ń pè ní amul husni. كأن قاربي لم يعرفوني. ngbà wọ́n gbẹ́ sàárè yálà wa Khadija tán ó ń ṣe Ọlọ́run anabi wa Muhammadu. إن الموت ó ní ẹ mú mi lọ bí ẹgbẹ́ sàárè ìyàwó òun. الذي تفرون منه. ẹ mú mi lọ ẹ mú mi lọ ẹ mú mi lọ ẹni tó ní kọ́ńbọ́ọ̀dù nínú ilé tẹ́lẹ̀ ó di pé kò sí kọ́ńbọ́ọ̀dù rẹ̀ mọ́nú ilé. فإنه ملاقيكم. ìyá wa adúdú gbogbo ẹrù tó nínú yàrá títí ẹ ó ti dẹrù ẹlẹ́rù ó ti di tẹni ẹlẹ́ni. ثم تردون bí ẹrù tiẹ̀ náà ó ti di tẹni ẹlẹ́ni níjọ́ kan. إلى عالم الغيب والشهادة. wọ́n mú anabi wa Muhammadu. فينبئكم بما كنتم تعملون. bẹ́ẹ̀ ti farabalẹ̀ fún mi yìí àwọn ọmọ yẹn pàṣẹ rí láyé. فينبئكم بما كنتم تعملون. bẹ́ẹ̀ yẹn bá sì kọlù yín pẹ̀lú pé gbọ́rọ̀ sálùkùránì lẹ́nu ọlọ́run fa ẹnu tọ̀hún ya pátápátá. إن الموت الذي تفرون منه. wọ́n wá mú sí ọlọ́run wọ́n mú wọn débi sàárè ìyálà wa Khadija. تفرون منه. Ànábì ní ẹ jẹ́ ń fi ìhà mi ọ̀tún ẹ jẹ́ ń fi kánú sàárè yẹn kẹ́ tó gbé ìyàwó mi kẹ́ tó gbé sínú ẹ̀. تفرون منه فإنه ملاقيكم. wọ́n wá bìlà fún Ànábì. تفرون منه. ngbà wọ́n bìlà fún sí ọlọ́run. تفرون منه Ànábì wá bọ́ sínú sàárè yẹn. فإنه ملاقيكم. wọ́n wá fi ìhà ọ̀tún wọ́n fi lẹ́nu sàárè. Ànábì ní tó jẹ́ kí n ṣe tí mo ṣe yìí mo fẹ́ kí ilẹ̀ kó di ìwọ̀fà fún tí yóò pàdé ìyàwó mi nínú sàárè. ìfẹ́ aburú kan ìfàgbákò kan ìfẹ́ ìdààmú kan fún ìyàwó mi ìyàwó odidi mi ó ṣe Ọlọ́run. فإنه ملاقيكم. níjọ́ tá a ti yíṣẹ́ padà tá a ti gbé ìyá wa tó lọ yìí tá a ti gbé sínú sàárè ta ló mọ irú tẹ́ ń bá pàdé nínú sàárè. فإنه ملاقيكم. àwọn ń ka ení à ń ka èjì à ń ka ẹ̀ta à ń ka ẹ̀rin ó wá di 41 days lónìí kó bá a kà bá. ثم تردون إلى عالم الغيب والشهادة. bí ó ti lọ́dún kan nù ni bí ó ti lọ́dún méjì nù ni bí ó ti lọ́dún mẹ́ta nù ni bí ó ti lọ́dún mẹ́rin nù bá ti máa wá kànú lèmi máa fi sọ pé bó ti lè wù ká lo ẹ̀mí gígùn tó láyé á lò ń tó ju ẹ̀mí gígùn tá a lò láyé á lò ó jù bẹ́ẹ̀ lọ ńgbà tá a bá wà nù kòtò. فينبئكم بما كنتم تعملون. ajiwa kamalu díìnì فينبئكم pẹ̀lú fẹ́ tẹ́ni síyá wa tó lọ ní kọ̀kọ̀ àti ní gbangba òun lẹ́tún fi ṣe gbogbo orú ìtẹ̀sẹ̀ yìí pé àní mo fẹ́ kíkẹ́ ó máa bá a ní. بما كنتم تعملون. ọlọ́run wọlá gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n jókòó yìí wọlá àwọn mọ̀nyàn tí mo fojú kàn lónìí wọlá àwọn ẹrú ọlọ́run táwọn náà jókòó tán wò mí tèmi náà wò wọ́n yìí. ẹ bá ń ṣe Allahu akbaru mẹ́ta ẹ farabalẹ̀ mẹ́ta ládàtàrí mbẹ ọlọmọsàbá wa mú bá ọlọmọsàbá wa kẹ́ آمين. ọlọmọsàbá wa gẹ́ اللهم آمين. bá wa ṣàforíjì fún اللهم آمين. ajiya Muslimatu gbogbo tó filẹ̀ má fọwọ́ bàjẹ́ kan. آمين يا الله. látẹ̀rí aji Kamalu díìnì àti ntòtara rẹ̀ jáde sọ́dọ̀ aji wa Kamalu díìnì àti gbogbo wa náà jọdún ó jìnnà síra wọn. آمين يا الله. ẹ bá ní Allahu akbar. الله أكبر. ẹ wí bẹ́ẹ̀ dáadáa. الله أكبر. bá a ti máa wí tí máa dùn mọ́ wa lẹ́nu náà nù ni ẹ tí ì lè mọ̀ pọ́lọ̀ ń tóbi. الله. ń bọ̀. gbogbo wa ẹ̀rí kó dùn lẹ́nu wa dáadáa pé Allahu akbar. ẹ̀rí bá a ti wí tó dùn dáadáa ìtumọ̀ rẹ̀ ní pọ́lọ̀ ń ló tóbi. òkú tó bá wá kú tí wọ́n gbaṣọ lára ẹ̀ tí wọ́n wẹ̀ bí wọ́n ti wẹ̀ mí bí wọ́n ti wẹ̀ wọ́n náà ní òhò ńjọ́ kan.
Allah. farabalẹ̀. Ayakumullahu. òkú tó bá wá kú bẹ́ẹ̀ tí wọ́n dì í tán tí wọ́n gbé e kalẹ̀ báyìí tí ìmáàmù wa ṣáwájú tó fẹ́ kírun àtàwọn jàmáà tí wọ́n kírun sókù lára tí ìmáàmù wa ní Allahu akbaru ọlọ́wọ́ fún òkú ní lọ́rọ̀ sọ. Allah. gbogbo tí ń jẹ́ dábàá ayé ní ọgbọ́ àmọ́ àwọn èèyàn ò ní gbọ́. Allahu akbaru. nígbà tí wọ́n bá ń ṣe Allahu akbaru sókù tó kú la òkú ma wá fún àwọn tí ń ṣe Allahu akbaru léṣe pé ẹ̀yin ń sọ pọ́lọ́ ń tóbi tí mọ̀ pọ́lọ́ ń tóbi ó dìgbà tẹ́ ẹ bá dàbẹ́mi náà ti dà yìí kẹ́ ẹ tó mọ̀ kó tóbi. Mamatun thumma qabrun thumma ashrun. ṣé bá ń wí lẹ́nu lásán ni àmọ̀ pọ́lọ́ ń tóbi bàbá mọ̀ pọ́lọ́ ń tóbi bẹ́ẹ̀ bá wà ń bí òkú yóò jòkó jẹ́jẹ́ ni. Wa tawbikhun wa walun izamun. ta ló lè fọwọ́ sọ ìyá pọ́wọ́n sọ ayé lónìí. Mamatun. mo wà lọ́dọ̀ sí nítọ̀ kanjọ ní àwa sọ̀rọ̀ bàbá burújí kàsámù yìí. Mamatun. àṣé ó ti súnmọ́. Thumma qabrun. aṣọ ti súnmọ́. Thumma ashrun. bí tiẹ̀ náà ti ń súnmọ́ nù ni bí tèmi náà ti ń súnmọ́ nù ni ìjọ wo ni ó jẹ́ ta ló mà. Wa tawbikhun. ẹ wá bá ń pariwo Allahu akbaru ọyọ kan sí gbogbo tí ń jẹ́ràn ìniranu sàárè ọlọ́mọjọ bá mùsùlùmọ́tù ẹ sàmì dáadáa. Amina. bí ọba bá gbogbo wa náà ta wà ń yà yín má ṣe òkú yìí má ṣe lákùfà fún wa. Amina ya Allah. ẹ bá ṣe Allahu akbaru. Allahu akbaru. wá sí òkú mo ti ṣeun. Allahu akbaru. ó kù ṣẹ́jú mẹ́ta mo wá fẹ́ bá wa àfa sọ̀rọ̀ Allahu. gẹ́gẹ́ bí gbogbo ń ti ń lọ láyé. àwa àfa àgàgà àwa ọ̀dọ́ àfa àti